ẹ̀sùn mọ́bí ètò lórí pápá ìfẹ́ látọwọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé bóyá. ètò lórí afẹ́fẹ́ lórí pápá ìfẹ́ ètò tó kọ́ ní lọ́gbọ́n ohun gbogbo tó dúró pé ìfẹ́ lẹ́ni ìlú rẹ̀ Samuel Owóyẹmí òun lórí ìfẹ́ náà. Lórí afẹ́fẹ́ ètò tọkọ ní lọ́gbọ́n Samuel Owóyẹmí gbogbo ọ̀rọ̀ tó bá ìfẹ́ lọ ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìyànjú nípa ìfẹ́ lórí pápá ìfẹ́ gangan láti gbọ́ ọ̀yà ẹ̀sùn mọ́ bí ètò yẹn ti yá ìrètí dé fẹ́ni tó wọ́kọ̀ ìrè wọlé fẹ́ni tó wáyà lórí pápá ìfẹ́ pẹ̀lú fẹ́lẹ́fẹ́lẹ́ bóyá ẹ̀sùn mọ́ bí ẹ̀jẹ̀ àjọpọ̀ lórí pápá ìfẹ́ níbi tí tọkọláya ti gbọ́ ètò tó dára láti mú lérò lórí pápá ìfẹ́ tọkọláya ẹ̀sùn mọ́ bí kájọ gbọ́ ètò èmi kẹ́ni orí owó gangan mo fọwọ́ sí ìfẹ́ kan ṣoṣo lájọ gbé Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ó yá gbóhùn sókè gbogbo ayé ti fẹ́ gbọ́ ẹ lórí pápá ìfẹ́. Bọ́lí dáàdi wa sí stage ẹ mọ̀ pé àwọn yes sir. I also express my joy. I'm just happy for you and your husband. I pray that this your new season has come. You shall keep multiplying. You shall keep growing. You shall keep shining. Àwọn ọmọ yín wá dúró wá jìkà fún lágbára Ọlọ́run. Ojúkójú ò ní wò wọ́n. Ọwọ́kọ́wọ́ ò ní kàn wọ́n. Àbúrò kankan ò ní ṣẹlẹ̀ sí wọn. You both are. And I'm happy to be a part of Enter with Love TV. It's a joyful moment. It's a joyous moment. We have prayed for this moment, and the moment is finally here. And so today is the day the Lord has made, and we are here to rejoice with them. I'm so happy for you all. Lateef, we've been through almost everything together. We literally grew up together in the industry. House, let me say, aww. Imagine going on face that good. Kiss your wife on her forehead. All the ladies say, aww. Now kiss her shoulders. The shoulders you have been leaning on. Kiss her shoulders. You see the womb that carried all your children. Please kiss her right there. I don't want to take your time. My boy. Now kiss your wife. Kiss your wife. Ladies and gentlemen, what are you saying? Make set it. Imagine. Ilé ẹjọ́ bá pọ̀ owó àtọ́bìnrin pọ̀. Mo ṣàṣe láàrùn ọ̀la àkọ́kọ́ kí. Torí obìnrin ló máa yé. Gbogbo kùkù kẹ̀kẹ́ lọ́kùnrin ṣe òun. Nítorí abẹ́ni. Èmi máa ń kọ́ wá náà rẹ̀.
láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi sọ fún ìyàwó ẹ̀mí pé wípé kò ní sùúrù wípé tó bájọ́ lọ́hùn tí òun ìkan ṣoṣo ọlọ́hun tí yóò gbé èjì. Ìwọ́lọ̀ àwọn èèyàn mọ̀ ẹ́ débi pé ayọ̀ ọmọ bá bẹ̀rẹ̀ wọ́n má dúró pé méjì wà. Àdìsá ọmọ mi sọ pé ó ẹ jẹ́ ká jọ̀bọ̀ ẹ̀sùn lórí ètò lórí pápá ìfẹ́ látọwọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé bóyá. mo sọ̀rọ̀ ìyàwó rẹ̀ láyà àyíká. Samuel Owóyẹmí gbogbo ọ̀rọ̀ tó bá ìfẹ́ lọ ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìyànjú nípa ìfẹ́ lórí pápá ìfẹ́ gangan láti gbọ́ ọ̀yà ẹ̀sùn mọ́ mi ètò ní ti yá ìrètí gbé fẹ́ni tó wọ́kọ̀ ìrè wọlé fẹ́ni tó wáyà lórí pápá ìfẹ́ pẹ̀lú fẹ́lẹ́fẹ́lẹ́ ọ̀yà ẹ̀sùn mọ́ mi ẹ̀jẹ̀ àjọpọ̀ lórí pápá ìfẹ́ níbi tí tọkọláya ti gbọ́ ètò tó dára láti múlẹ̀ lórí pápá ìfẹ́ tọkọláya ẹ súnmọ́ bí ká jọ gbọ́ ètò èmi kẹ́mi orí owó gángan mo fọwọ́ sí ìfẹ́ tó ṣáájú àjọ ń gbé. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ó yá gbóhùn sókè gbogbo ayé ti fẹ́ gbọ́ ẹ lórí pápá ìfẹ́ tí gbogbo wa ti retí. Adedimeji mi. Ọlọ́wọ́lẹ́ ní kí ẹ bàbá ayọ̀ ọlọ́wọ́ ọkọ̀ tèmi rẹ̀ àwọn tèmi sáyẹ́sù ọ̀nà ẹlẹ́gùsù òun ló ní kí ẹ o bàbá ayọ̀. Ọlọ́wọ́ ọ̀gẹ́tì onídùúgbẹ́ lọ́wọ́ rẹ̀ pé kú àdúgbò. Ìṣòro ọ̀dọ̀ fún òwe ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀sùn àlàyé ojú ìlú ẹ̀ka yìí ti ọjọ́ ha. Ṣé kìíní yẹn? Jare, lo kari jare.
Èèyàn tó bá ṣe bàṣírà, àlàó bá bọ̀ ẹlẹ́ ìyẹn ṣe àkóyè. Gbogbo yìí lẹ́yìn tó bá dé gbèyàn lórúkọ apámọ́. Kéésì tó yẹ onídèmí làlámú. Ẹ bá bá o. Ọlọ́wọ́ ọkọ̀ èjì rẹ̀. Èjì rẹ̀ ìyẹn jẹ́ lọ́wọ́ tó gbà sílẹ̀. Lọ́sọ́dọ̀ Àbẹ̀bí bá lé òògùn. Àbẹ̀bí ṣẹ́jẹ́. Wọ́n ní kí ẹ wọ́n lọ kú oríire. Wọ́n lọ ní sunkún lórí ìkọ̀wọ́. Àwọn ọ̀gá ta ni wọ́n fún tẹ́wàá ìgbìmọ̀ ọtí pẹ̀lú àwọn ọ̀gá ta ni wọ́n fún kò dàpọ̀ owó sí gbogbo àwọn èèyàn wọ́n ní òbí gbájú bẹ́ẹ̀ ká pẹ̀lú àgbìmọ̀débù ṣọlá lẹ́yìn. Èèyàn tó bá ní ṣe kúlẹ̀ pàbínú kẹ́lẹ́ ṣe. Adedimeji. We are come. Come, I shall buy a friend. Owó alátẹ̀ òun tàtẹ̀ lé ní tó máa forí sí. Yẹ̀yẹ́ mufta. Adedimeji. Ẹ̀rọ aṣọ ẹgbẹ́ yín. Sorry. Era. Okay, good people. This is Adedimeji, our brand. It's very colorful. It's something you'll love if you buy. And you go colorful. You know, different colors. We have different colors of outfits you can buy from us. We are affordable. We are classy. You understand me? What kind of outfits do we sell? We sell hoodie. Àti
double wear, up and down. 2 piece. Yes. We said 2 piece, we said double wear, we said up and down. We said kaftan, we said tracksuit. And kaftan. Adedimeji. Okay, it's Ramon. Sorry, we ever me your kaftan kuroni Adefit ever me your. So at Adefit we do customization. If you want something like this and you want us to customize it with anything you want, maybe your name, maybe the name of your brand, maybe you are having a birthday, yes, or like Oduloge makeup. You want to do your brand here. Okay. You put it. Like you now, if you want to do your brand, you want to do Adedimeji Incorporation, we'll put it there. And so on and so forth. So please come and join us, come and patronize us, come and join us. Amen. At Adefit, we are the best. Okay. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi náà. Ọlọ́run ṣàánú ẹ̀ sí kìíní. Ọlọ́run ṣàánú èmi náà. Fún kìíní. Èmi ò mọ̀. Ó bá ní kọ́lọ́run ṣàánú mi lórí ọ̀rọ̀. Kọ́lọ́run ṣàánú mi lórí ọ̀rọ̀. Àjọ máa rà ní ìgbà. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.